ṣé lóòótọ́ ni Wumi ìyàwó Mohbad ti lóyún ni? ọ̀rọ̀ tó ń jà ròyìn bí iná ọyẹ́ tó ń jó fòfò bí ẹ̀wìrì alágbẹ̀dẹ lásìkò yìí ní ti ẹ̀sùn tí wọ́n fi kan mọ́ Wumi tàbí Wumi tí í ṣe ìyàwó gbajúmọ̀ òṣèré hip hop tí ikú rẹ̀ dá awuyewuye sílẹ̀ lórí ayélujára nì. olóògbé ìléríolúwa ọládìméjì alọ́ba tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Mohbad, wọ́n lọ́mọbìnrin náà ti fẹ́ra kù, ó ti lóyún. bí ọ̀rọ̀ yìí ṣe ń ṣe ọ̀pọ̀ àwọn tó ń gbọ́ nípa rẹ̀ ní àhín ni wọ́n ń lanu tí wọn kò sì lè pa á dé, táwọn míì sì ń fọwọ́ luwọ́ pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn kan ń jó jàgínníyòdò tí wọ́n ní kò wá tán bí. àwọn ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé àṣírí alábòsí kò ní pẹ́ tú. síbẹ̀ èpè làwọn kan ń gbé Wùmí ṣẹ́, wọ́n ní tọ́rọ̀ náà bá fi lè jẹ́ òótọ́, obìnrin yìí ti bà àwọn lójú jẹ́ nìyẹn. èébú àti èpè làwọn sì máa fi ránṣẹ́ sí i. lórí ìkànnì TikTok kan tí wọ́n pè ní bàbá latisnẹ́ lórí ẹ̀rọ ayélujára lọ̀rọ̀ náà ti bẹ̀rẹ̀. ibẹ̀ lèéfín rẹ̀ ti kọ́kọ́ rútú lópin ọ̀sẹ̀ tó kọjá yìí lásìkò tí ìjíròrò wáyé lórí ibi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ Mohbad. ibẹ̀ làwọn kan tí wọ́n láwọn mọ bó ṣe ń lọ ti ju bọ́ǹbù ọ̀rọ̀. wọ́n ní Wùmí ti lóyún, ẹlòmíì ti fún un lóyún. bó tilẹ̀ jẹ́ pé olùdarí ètò náà jà fitafita pé káwọn tó fẹ́ gba ọ̀rọ̀ ọ̀hún bí ẹni gbàgbá ọtí sì mú sùúrù náà kí wọ́n jẹ́ kóun lọ ṣèwádìí láti fìdí òdodo múlẹ̀ náà. àmọ́ ẹyin lóhùn bó bá ti jábọ́ kò ṣeé ṣà. níṣe lọ̀rọ̀ náà dá awuyewuye sílẹ̀, kò sẹ́ni tó fún ẹnì kejì lọ́rọ̀ sọ, kálukú ló ń sọ tirẹ̀. títí dàsìkò yìí ìta fàájì kò tí ì lè fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, àmọ́ ó jọ pé àtẹ́gùn ọ̀rọ̀ náà ti fẹ́ dé ọ̀dọ̀ ẹni tọ́rọ̀ ọ̀hún kàn gbọ̀ngbọ̀n, ìyẹn Wùmí ìyàwó Mohbad, pẹ̀lú bó ti ṣe gba orí ìkànnì Instagram rẹ̀ lọ lọ́jọ́ ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2024 yìí tó sì pàrokò ọ̀rọ̀ kan síbẹ̀ láti fèsì sí rúmọ́ọ̀sì burúkú ọ̀hún. Wùmí kò sọ pàtó kan o, lówelówe làálùlù àgídìgbò ló fi í ṣe, ṣókí ló sì kọ ọ̀rọ̀ rẹ̀. ó ní bí ìgbésí ayé mi bá ṣe rí sí mi lohun tó jẹ mí lógún ní tèmi o, bó ṣe rí sáwọn míì kò kàn mí. ní báyìí pẹ̀lú ohun tí Wùmí sọ yìí, àwọn kan ti ń gbèjà rẹ̀ pé kí wọ́n fi ọmọbìnrin náà lọ́rùn sílẹ̀ jàre kó gbádùn ayé ẹ̀ bó ṣe wù ú. wọ́n ní kò lè máa ṣe opó títí ayé. bẹ́ẹ̀ làwọn míì ń sọ pé tó bá fi jẹ́ lóòótọ́ ló ti di abara méjì láàrin ọdún kan ikú ọkọ rẹ̀, tí awuyewuye ikú Mohbad kò sì tí ì tán nílẹ̀, tí Liam ọmọ ọwọ́ rẹ̀ sì ṣì kéré. wọ́n ló kù díẹ̀ káàtó torí ohun tí kò dáa kò lórúkọ méjì. Faith Adébọ́lá ló kàròyìn yìí fún ìta fàájì.